tiwọn. Ẹ̀sìn wo ló wà nínú ayé? Ilẹ̀ Yorùbá wo? Kí ló wà ní ilẹ̀ Yorùbá? Ta ló tẹ ilẹ̀ Yorùbá dó tí ò lówó nú? Kí ni wọ́n fi tẹ̀lé Yorùbá dó tí ò lówó nú? Ó kọ Bíbélì débi pé owó ni ìdáhùn gbogbo, ẹ̀rí ni à ń sàṣe fún. Owó lẹ́yìn owó tún ni. Ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wà yẹn láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ Fàájà Nation, ṣé ẹ̀ tí gbowó? Ṣáwọn èèyàn ò dá wọn dátà fún yín pé kíṣẹ́ yẹn lè máa lọ, ṣé ò gbowó lọ́wọ́ ènìyàn? Ṣé wọn help ẹ wípé iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn o kó lè máa tẹ̀síwájú, ènìyàn ò transfer owó náà ni. Tó o bá fẹ́ succeed láyé, o máa dáwọ́ ńbẹ̀. Tí èèyàn bá kẹ́gbẹ́ jọ, o máa dáwọ́ ńbẹ̀. O dá ministry, o máa dáwọ́ ńbẹ̀. O ṣeṣẹ́ kan, iṣẹ́ ló ń ṣe, owó náà ni. Owó la fi ń gbé nǹkan sókè. Kí wọ́n kan wá dúró wípé àwọn gbowó ní church, ta ni wọ́n fokùnfà? Ta ni wọ́n fi tipátipá mú gan? Torí mo rí ẹ̀yin kan náà bẹ̀rẹ̀ sí pè wọlé ṣọ́ọ̀ṣì. Òótọ́ ni àwọn kan wà tó jẹ́ wípé aláṣejù ni wọ́n bàbá ṣe tẹ́. Àwọn yẹn ni kẹjẹ́ ká kọjú sí. Kì í ṣe wípé kẹ máa bú gbogbo wa. Kì í ṣe pé kẹ máa ẹtí máa sọ tó bá ti gbọ́rọ̀ kan wá. Níbo ni church ẹ wà? Church ibo ló belong sí? Kẹ lè fi wọn wá sẹ̀ sí lórí afẹ́fẹ́. Òfin wo lẹ ní débẹ̀? Òfin wo ni dọ́ọ̀sì wo lẹ ní débẹ̀? Dọ́ọ̀tì wo? Ẹ fẹ́ mọ orúkọ church yẹn, ẹ fẹ́ mọ orúkọ pastor yẹn. Ẹ tẹ́ bá wá pariwo lórí afẹ́fẹ́ yẹn, ṣé ìyẹn ni kó má jẹ́ pastor mọ́? Ṣé ìyẹn ni kí kó má jẹ́ pastor mọ́? Orí afẹ́fẹ́ yẹn ló máa settle ẹ̀. Ìwọ̀nba tí wọ́n bá gbọ́rọ̀ bá fún yín, ojú èmi náà má ti rí nǹkan báyìí rí, mo ní experience kan báyìí rí, kí lẹ rí? Ẹnìkan ó mà ní kémi náà mọ́wọ́ wà, rí ẹ̀yin oníjẹkújẹ pásọ̀ tẹ́ títí rí, èmi ìlàtúgbọ̀ yìí, àní kí gbogbo yín lọ change, àní kí gbogbo yín lọ jáwọ́ dásọ̀. Bá ṣe rí yán ṣe máa tún ní kọ̀ọ̀kan nìyí, kì í ṣe pé kí lorúkọ ẹ̀, ẹ fẹ́ mọ orúkọ ẹ̀ lórí afẹ́fẹ́, kán lè máa dárúkọ wọn fún yín ní kọ̀ọ̀kan. Ok, ẹ tún kúrò lórí yẹn, ó bá mi sùn, mo ní ẹnìkan ó bá ọmọ kan sùn, pásítọ̀ kan níyàwó méjì, pásítọ̀ kan níyàwó mẹ́ta, lẹ́yìn ìgbà tó fẹ́ ẹyọ kan, ó ní àwọn girlfriend. Ṣé wọn ò ní girlfriend? Béèrè lọ́wọ́ rẹ̀, ṣé pásítọ̀ tí wọ́n sọ yẹn, ṣé wọ́n ní jẹ́ ìlórúkọ pásítọ̀ yẹn? No, o tí ì mọ nǹkan kan bùdá Rotimi. Ṣé rí nǹkan kan wà ní ọ̀rọ̀ wa ní Yorùbá tí a understand? Àwọn ìránṣẹ́ Ọlọ́run tẹ̀ ń wò yẹn, ènìyàn ni wá. You are not understand. Àwọn àfáà tó ń wò yẹn, èèyàn ni wọ́n. Àwọn babaláwo tó ń wò yẹn, ènìyàn ni wọ́n. Ènìyàn, wọn kì í ṣe áńgẹ́lì, wọn kì í ṣe Ọlọ́run. Ọlọ́run ló wà máa fi ojú yẹn wò wípé Ọlọ́run kò lè ní ẹlòmíì mọ́. Áńgẹ́lì ni wà máa wò wípé áńgẹ́lì nìkan kò lè ṣe nǹkan. Èèyàn ni wá náà. Pọ́lì orí wa wípé mo pè ẹ́ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. Ìyẹn ò sọ fún wa, ìránṣẹ́ Ọlọ́run yẹn kò sọ fún wọn wípé wọn lè níyàwó, kò sọ fún wọn wípé wọn lè ní girlfriend, kò sọ fún wọn wípé àwọn náà lè rí kíní kan kí wọ́n ṣe. Bí capacity wọn bá ti gbẹ nìbọn, ohun tí mo kàn ń sọ fún àwọn ìránṣẹ́ Ọlọ́run yẹn ni pé ìránṣẹ́ Ọlọ́run kì í jàjẹ́ bánu, ìránṣẹ́ Ọlọ́run kì í ṣàṣehàn, ìránṣẹ́ Ọlọ́run ti wá ti di ìwọ̀ntúnwọ̀nsì gẹ́gẹ́ bí ohun tá a gbé dání. Kì í ṣe pé àwa náà lè ṣiṣẹ́ èèyàn náà, èèyàn ni wá náà. Èèyàn àkókò kan wà, àkókò ẹran ara ni wọ́n máa ń pè é, ẹran ara máa dé. Àkókò kan dẹ̀ wà, inú ẹ̀mí la máa wà, a kì í wà nínú ẹ̀mí ní gbogbo ìgbà. Ara wa a máa fún ara ní ara, a máa fún ẹ̀mí ní ẹ̀mí. Èmi ò encourage ẹ̀wọ̀n tó ní oríṣiríṣi boyfriend, oríṣiríṣi girlfriend o. Tèmi tí mo máa sọ fún wọn, tó bá kúkú jẹ́ ìyàwó méjì ló fẹ́ ìyàwó méjì, ìyàtọ̀ sí wípé kò ní wọ pásítọ̀, kò ní ìyàwó kan, kò máa fi ìyàwó kan gbogbo ayé, kò wá jẹ́ gbogbo ọmọ ìjọ ẹ pátá ní girlfriend. Ntẹ́mi ò fẹ́ nìyẹn. Kò máa fi ìyàwó kan wá, ìyàwó kan ni mo ní, ìyàwó kan ni mo ní, kó sì jẹ́ wípé gbogbo àlèrè ń ta yìí o. Ohun tó ò lè fi hàn yẹn, ẹ má wulẹ̀ ṣe. Kúkú fẹ́ ìyàwó tó mọ̀ wípé agbára ẹ ká, kò sẹ́ni tó máa bú ẹ sí. Bàbá Ábúráhámù, ìyàwó mélòó ni Ábúráhámù fẹ́? Béèrè náà, ó ṣe bẹ́ẹ̀ ka Bíbélì náà. Ábúráhámù ìyàwó mélòó ló fẹ́? Àwọn tó ti wà síwájú wa tẹ́ ti kà nínú Bíbélì, ìyàwó mélòó ni wọ́n fẹ́? Ṣé ìyàwó ẹyọ kan ló wà nílé wọn? Àbẹ́ ẹ̀ka Bíbélì débẹ̀ wípé nígbà tí Dáfídì tún débì kan, ó tún fẹ́ ẹlòmíì. Ṣé kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run? Ṣé ìyẹn ní k'Ọlọ́run má gbọ́ tiẹ̀ mọ́? Praise the Lord. Ta ni wọ́n fi tipátipá bá lò pọ̀? Wọ́n náwó sókè wípé àwọn pásítọ̀ yìí o, wọ́n rèpù mi ni. Torí mo mọ̀ pé àwọn pásítọ̀ yìí, àwọn obìnrin gan ló ń kú fún wọn jù. Àwọn obìnrin míì ló máa kú fún wọn jù. Ọkùnrin míì ló ń kú fọ́kùn obìnrin wá jù. Tọ́ bá ti rí pé ìránṣẹ́ Ọlọ́run ni iṣẹ́ tá a gbé dání, bí Sàtánì ṣe wà nídìí ẹ̀ nìyẹn. Ó máa jẹ́ kí àwọn ọkùnrin wọ́n máa láìkí wa, èyí tó bá jẹ́ obìnrin, tó bá tún jẹ́ ọkùnrin ni, ogun tí wọ́n ní obìnrin. Iṣẹ́ Sàtánì ni láti gbé iṣẹ́ ìránṣẹ́ wa ṣubú dẹ̀ ni. Láti jẹ́ wípé kó lè bí iṣẹ́ yẹn ṣubú, kó lè ní àbàwọ́n. Bọ̀ àwa tá a gbé nǹkan dání la máa jìjàdù, ṣùgbọ́n kò sí kẹ́nu ara má lò wá, àbí ṣe áńgẹ́lì. Ẹ̀jẹ̀ ràn nínú vein wa náà. Ṣé pásítọ̀, ṣé ó kàn mú wọn lórí ìkọ́ni? Ṣé ó fi nǹkan bá wọn sùn ni? Ṣé bá máa tòsí obìnrin? Ṣé bí ìwọ̀fún ìtẹ́lọ́rùn bí pásítọ̀ bá tòsí ẹ tó bá lò ṣe sí dandan ni? Ó ṣe náà nìyẹn. Ṣé tó bá tòsí mi tó bá ní ìyàwó ní o fẹ́ fẹ́ mi tí mo bá ní mi ṣe tó lè mi. Ṣùgbọ́n ó wù mí ni mo sọ wípé yes mo gbà. Ó wù ìwọ náà ló ní yes o gbà. Ẹjọ́ wá ṣe tán, o wá gbẹ́jọ́ rẹ̀ wá sórí afẹ́fẹ́, ó ti báwọn náà lò pọ̀. Kí ni ìwọ gbà fún? Mo béèrè.
àfáà kan o ó bá ń lájọṣepọ̀ àfáà kan o kí ìgbà tó fẹ́ bẹ̀ yẹn lélẹ̀ wọ́n ti jú ẹ̀ ń gbà yẹn ṣé bó ó jọ dùn mẹ́yìn méjèèjì ẹ ti jọ ṣe yẹn lọ nìyẹn ẹ wá ń bọ́ sórí afẹ́fẹ́ ó ṣe kinní kan yàtọ̀ sí àwọn tó bá fi oògùn bá lò pọ̀ àwọn oògùn tó jẹ́ bí ojú ń ṣẹ̀ṣẹ̀ wá ká òun wá rí wípé òun ìyẹn yàtọ̀ àwọn tí wọ́n fi nǹkan bá lò pọ̀ àwọn tí wọ́n fi má yẹun àwọn tí wọ́n fi kì í sojú lásán ni kinní yẹn ṣe ṣẹlẹ̀ àwọn yẹn ni ò ní lọ láì jìyà ṣùgbọ́n mo tó sí ẹ mo mà láìkí ẹ mo fẹ́ fi ẹ ṣe girlfriend so bó wù mí ni mo ní yes tí ò bá dẹ̀ wù mí màá nínú ẹ ṣe fún tó jọ bùwá ni kí ló bá ṣẹlẹ̀ kí ló fẹ̀ṣẹ̀ kí ló fàjà hello ṣẹ́rí kèsì kẹwàá máa gbé wá sórí afẹ́fẹ́ ó níyàwó méjì ó níyàwó mẹ́ta nonsense ọ̀rọ̀ ni wọ́n ń pè nonsense ọ̀rọ̀ ni torí kò sẹ́ni tó fi okùn mú lọ́rùn it's nonsense ó ta ni wọ́n di jú ẹ̀ ṣe fún tó bá wù mí ni mo lè ṣe ẹni tó bá ti kọjá 18 years wàá tẹ̀sẹ̀ máa sọ fún mi tí mo lè ṣe kẹwàá gbé wá sórí afẹ́fẹ́ ó níyàwó méjì ṣé kò lè níyàwó méjì ni ṣé wọ́n sọ fún pé pásítọ̀ lè níyàwó méjì ó mọ̀ wípé ìrìn àjò ìyàwó ọwọ́ Ọlọ́run ìrìn àjò ìyàwó wà ọwọ́ Ọlọ́run ló wà àwa kàn ń ṣe tiwa ní ṣé ọmọ là tó kọ́ ni oníkálukú kan bá rẹ̀ bó bá ṣe ń yí rẹ̀ bọ́ ẹlòmíì lè dísà pé ọkọ kan tí mo bá ti mú báyìí lọ́jọ́ ayé mi ò lọ́ máa bá mi kalẹ̀ ṣé ọmọ tó kọ ṣé ọmọ tí ẹlẹ́dàá rẹ̀ kọ o mọ̀ bóyá ilé ọkọ kẹta ló sì ń lọ ìwọ́dẹ̀ tí ń dísà ìdẹ́yọ kan ṣùgbọ́n sọ́dílé wa kan máa rí rẹ nínú ẹgbà mi o mo dẹ̀ ti ní ọkọ kan ni mo máa fẹ́ o máa di kejì ìkẹta kí ló wá dé ohun tó kọ ni ìyẹn o jẹ́ ìránṣẹ́ Ọlọ́run yóò ní ohun tó bá kọ àkọmọ́ ti wà àyànmọ́ ti wà ohun tó ní kálukú bá kọ gbogbo rẹ̀ ló máa ṣe níbí yìí wọ́n ní adélé ayé tó tún kọ́ wa kí ni àkọmọ́ kọ́ àyànmọ́ rẹ̀ kọ́ ń bọ́ lẹ́bi tìyẹn sí àwọn ẹgbọ́ fàájà nation mo kọ́kọ́ fẹ́ kí nǹkan kan yí ẹ bọ̀dá Rotimi oníkálukú ni àkọọ́lẹ̀ rẹ̀ wà fún bó ṣe máa rìn gbésí ayé ẹ ogún dẹ̀ wà fún oníkálukú ogún ìgbà míì ogún ìdílé a máa súnyàn sí nǹkan tí wọ́n á ní kí la fẹ́ fi gbéṣẹ́ yẹn ṣubú àwọn òkùnkùn wà nídìí ẹlòmíì á ṣe tán kójú ẹ̀ tó làbí ẹgbà mí mo dẹ̀ ti ní mi ní ṣe nǹkan yìí ogún ìdílé ni o ó dẹ̀ lè jẹ́ ogun ayé ó dẹ̀ lè jẹ́ ogun ìbí ó lè jẹ́ ogun iṣẹ́ ìránṣẹ́ oníkálukú ló ń fèsì ogun tiẹ̀ ìgbà tẹ́ ń sọ lórí afẹ́fẹ́ ẹ jẹ́ máa lọ ṣọ́ọ̀ṣì mọ́ ṣe làwọn pásítọ̀ yẹn ṣe náà fọgbọ́n gbowó ta ni wọ́n fokùn mú Ọlọ́run ní ẹ wá síwájú mi ẹ Mósè sọ fún àwọn ọmọ Ísírẹ́lì gbogbo wọn ẹ gbọ́dọ̀ mú ọrẹ wá síwájú mi ok ó ní wọ́n gba ìdámẹ́wàá ó di dandan torí Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ó ní ẹ mú gbogbo ìdámẹ́wàá sí iwájú mi kí oúnjẹ bá lè pọ̀ nínú ilé mi àbó òka Bíbélì débẹ̀ wá gbọ́ Ọlọ́run ní nínú mo fún ẹ ní nǹkan mẹ́wàá sórí àwọn ìránṣẹ́ Ọlọ́run nǹkan kan tí ò yé yín rèé àwọn olórí burúkú tí ò ṣiṣẹ́ àwọn ò ṣiṣẹ́ àwọn ò lè ṣiṣẹ́ kì í gbọ́ bọ̀dá Rotimi kì í ṣe gbogbo wa la lè ṣiṣẹ́ oníkálukú ló níṣẹ́ bọ̀ iṣẹ́ oníkálukú yàtọ̀ síra wọn mo fẹ́ kó kọ́kọ́ mọ nǹkan yẹn iṣẹ́ mi ó yàtọ̀ sí iṣẹ́ ọ̀tún ó yàtọ̀ sí iṣẹ́ òsì oníkálukú ló níṣẹ́ níwájú Ọlọ́run bọ̀ bọ́lọ́run ṣe gbélé oníkálukú lọ́wọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ oníkálukú ló ṣe kí ni o oníkálukú ló ní àyànmọ́ tiẹ̀ oníkálukú ló ní àkọ́mọ́ tiẹ̀ gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ lọ kíkọ́ yẹn ẹ ṣe bàbá mi torí tí kò bá ti wọlé báyìí ó ti lọ nìyẹn ó ti dá padà fún mi ọ̀rọ̀ ìdámẹ́wàá là ń sọ ń pa ẹ̀ ó gbọ́n tí Ọlọ́run wí ẹ ṣe iṣẹ́ oníkálukú iṣẹ́ mi orí mi èmi tó ń wò yìí hairdresser ni mo kọ́ lọ́jọ́ ayé mi certificate mi wà nínú ilé tí ìbá ṣe bí ọ̀nà jìnnà èmi mo máa proof everything máa gbé certificate mi kẹ́rì ọ̀nà méjì lèmi ti kọ́ṣẹ́ kí n tó mọ̀ mo kọ́kọ́ kí n tó mọ̀ náà ni torí pé kì í ṣe ibi tí mò ń lọ nìyẹn èmi ni hairdresser wù Ọlọ́run ò rán mi ní hairdresser máa gbọ́ bí ayé yìí ṣe rí àsọyé ni mo wá sọ torí bọ́mọ ẹni ò bá gbọ́ wọn kì í ràn mo kàn ń wo oríṣiríṣi rẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ohun ẹ̀mí la fi wé ohun ọ̀rọ̀ ẹ̀mí ohun tí o ò lè fi ara o ò lè fi túmọ̀ ẹ̀mí o ò lè fi ohun ẹ̀mí kó fi máa túmọ̀ ti ara ti ẹ̀mí fún ti ẹ̀mí ti ara fún ti ara ni gbọ́ àmì hairdresser mo kọ́ hairdresser lẹ́yìn ìgbà tí mo kọ́ hairdresser tán èmi tó ń wò yìí mo ṣe gé kíná korúkọ ẹ̀ àwọn electronics wáyà bí wọ́n ṣe ń ta wáyà mo kọ́ lẹ́yìn yìí mo kọ́ bí wọ́n ṣe ń ta sìmẹ́ǹtì mo kọ́ ìgbà tí fóònù dé mo bẹ̀rẹ̀ sí ta fóònù lóríṣiríṣi àwọn iṣẹ́ tí mo ti ṣe ṣùgbọ́n at the end of the day ẹni tó ní mi sọ fún mi wípé sórí gbogbo èyí tó ìgbóyà mò ń ta sún àbàgì báàgì tó ń wò yẹn tó bá lọ bẹ̀rẹ̀ mi ní 5x10 nígbà tí báàgì ò tí ì dàrú báàgì ni mo ti ń ta sún àbàgì màá wá sí balógun màá wá kọ́ sún àbàgì mọ́mì mi tún ní bóyá kó máa ta sú mo tún ta sú bọ̀ fóònù ni mò ń tà tẹ́lẹ̀ ṣùgbọ́n ìgbà tí gbogbo ẹ̀ ti fẹ́ dàrú fóònù bẹ̀rẹ̀ sí di òkúta fóònù ayé fóònù ni tefcam communication èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀ tefcam communication fóònù ò tà mọ́ mo gbé fóònù òkè kí bóyá kó máa bọ̀ ń gbági mo dèrò gbági mò ń ta sú èmi tó jẹ́ afínjú ni mi o ti rẹ́ni tó ta fóònù kan ní kó wá máa ta sú mo tún ta sú mọ́mì kí láti ṣe báyìí mo tún lọ mú sún àbàgì àwọn bọ́ọ̀sì lóríṣiríṣi mo tún ta mọ́ oníṣẹ́ mẹ́jọ múrí kan at the end of the day gbogbo yẹn bàbá mi sọ wípé ṣé orin pẹ́ta rẹ̀ ló ń ṣe ara ẹ̀ ló ní ṣé oníṣẹ́ tí mo rán ẹ iṣẹ́ Olúwa ni wọ́n ń pè é wàá wá dìde nísìn wàá wá máa lọ sí Èkó wàá wá máa lọ ilẹ̀ Tinubu ibẹ̀ ni mo rán ẹ sí Kérúbù àti Séráfù fún ìṣọ̀kan àti àtúnṣe wọn gbogbo ọ̀rọ̀ tí mo bá dẹ̀ ti sọ fún ẹ kó lọ máa sọ
ló bá wo èmi o wo mi wọ́n adúrú iṣẹ́ tí mo ti ṣe wípé mo fẹ́ jẹ́ èèyàn láyé mo fẹ́ lówó àti obìnrin kó má yàn lẹ̀ wá wo iṣẹ́ tí bàbá mi ní òun rán èmi ohun tí àyànmọ́ mi yàn ohun tí ẹlẹ́dàá mi ti kọ ṣé o ti rí wípé èmi fẹ́ ṣiṣẹ́ ọ̀tọ̀ àyànmọ́ mi sọ wípé iṣẹ́ ọ̀tọ̀ lòún dá fún mi ta ni kí wọ́n gbọ́dọ̀ sílẹ̀ nu ṣé bẹ́ẹ̀ ni tó bá rán mi níṣẹ́ ni iṣẹ́ tí wọ́n gbélé mi lọ́wọ́ ni tí mo sọ lọ́wọ́lọ́wọ́ yìí iṣẹ́ àtúnṣe iṣẹ́ ìránṣẹ́ ni wọ́n máa ń pè é àwọn tí wọ́n bá rán ó ní tí ì bá ṣe àwọn ènìyàn wa tí ò jẹ́ kí wọ́n rọ̀rọ̀ wí tí wọ́n ti sọ gbogbo ẹ̀ ọ̀bárẹ̀lẹ̀ òun ní pé ọ̀bárẹ̀lẹ̀ òun ní kọ́lé ọ̀bárẹ̀lẹ̀ òun ló fà á tí àwọn ọmọlẹ́yìn Kristi ń bọ̀ tiwa o bọ̀ mò ń sọ ti yín bọ̀dá Rotimi torí èpè tẹ́ ń ṣẹ́ fún wọn àwọn olórí burúkú àwọn tí ò yẹ kó máa ṣiṣẹ́ tí wọ́n ṣiṣẹ́ wọn rí ṣẹ́ṣe no kì í ṣe gbogbo wa oníṣẹ́ olúkúlùkù lágbé lóníkálùkù lọ́wọ́ iṣẹ́ ìránṣẹ́ náà pé tèmi ta ni mò ń bá ṣiṣẹ́ ẹni tó rán mi Ọlọ́run wá gbọ́ Ọlọ́run wá sọ wípé ìránṣẹ́ náà ní kẹ́mi máa ṣe iṣẹ́ tí wọ́n pe ìwọ náà sí òun ìwọ náà ṣe yẹn praise the Lord má sọ bẹ́ẹ̀ mọ́ fún àwọn ìránṣẹ́ Ọlọ́run pé olórí burúkú ni yín ẹ̀yin tẹ́ ẹ̀ lè ṣiṣẹ́ ẹ̀yin tẹ́ kọ̀ wọ́n ní kẹ́ ṣiṣẹ́ ẹ̀ ṣiṣẹ́ kì í ṣe gbogbo ènìyàn ni wọ́n gbáta fún ṣó ti yé kì í ṣe gbogbo ènìyàn ni wọ́n gbé ata fún kó máa tà á kì í ṣe gbogbo ènìyàn ni wọ́n gbé epo fún kó máa tà á oníkálùkù ló níṣẹ́ rẹ̀ ẹ yé ṣépè fún wọn wípé olórí burúkú yín ẹ lè ṣiṣẹ́ iṣẹ́ ara ó ń mú o agbogbo wa kọ́ la máa ṣiṣẹ́ ara àwọn kan wà full prophet ni wọ́n pè wọ́n wọn lè ṣiṣẹ́ ara bí wọ́n ṣe pè wọ́n nìyẹn fún sáìdì ibẹ̀ yẹn ẹ má máa ṣépè ẹ wá máa ṣépè àwọn tí wọ́n lè ṣiṣẹ́ àwọn tí wọ́n fẹ̀rú àwọn tó ń gbowó wọ́n máa dáwó láti ẹ̀kọ́ ní church tó o bá ti lọ ọwọ́ gbọ́n tí Ọlọ́run sọ fún wọn nínú nǹkan mẹ́wàá tí mo ṣe fún yín o ẹ mú ìdá kan wá síwájú mi níbẹ̀ ní mo fún ẹ ní nǹkan mẹ́wàá mo wá béèrè nǹkan ẹyọ kan lọ́wọ́ rẹ ṣó ti pọ̀ jù bọ̀dá Rotimi ṣó ti pọ̀ jù ẹni tí mo fi sí church o ìdí church yẹn lòun á ti máa jẹ o ẹni tí mo fi sí ìdí òwò tiẹ̀ lòun á ti máa jẹ ebi ò gbọdọ̀ pa àwọn tó wà ní church o ìdí iṣẹ́ wọn náà wà yẹn o ẹ̀yin náà lẹ gbọ́dọ̀ máa bọ́ wọn mo gbé wọn kalẹ̀ èmi ni mo pè wọ́n sílẹ̀ láti máa tú agbo mi ṣe ṣé o ka bíbélì débẹ̀ ẹ lọ ka bíbélì Ọlọ́run ló ṣètò ẹ̀ sílẹ̀ nínú ìdámẹ́wàá ó ní ẹmú nǹkan ẹyọ kan wá ó ní 9 tó kù ó jẹ́ títì ẹ ṣe tó bá wá mú ẹyọ kan wá church níjọ́ Sunday owó ọpẹ́ tó bá ní owó ọpẹ́ kó wá dáwó ọpẹ́ lẹ́yìn ìgbà tó bá dáwó ọpẹ́ kí owó kejì wọn náà tún máa ìtọrẹ àánú owó méjì yẹn ni wọ́n máa ń gbà ní church ìtọ̀dọ̀ tiwa owó tó bá ti ju owó méjì lọ àfi tó bá fẹ́ ní nǹkan ṣe bóyá fẹ́ ní afẹ́ṣe sọjí ìta gbangba owó ìkọ́lé bóyá nǹkan building lọ wọ́n wá ní owó ẹ̀jẹ̀ ká ran iṣẹ́ building lọ́wọ́ ìyẹn lówó yẹn fi máa kọjá méjì lọ́dọ̀ tèmi lọ́dọ̀ tiwa ní sẹ́ráfù yìí àwa ò fi tipátipá gbowó lọ́wọ́ èèyàn àní ẹ lọ fún kẹ̀kẹ́ wá mọ́tò yẹn gbélẹ̀ gbogbo ẹni tó bá dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ó sì ò ní jẹ́ kí ogun yín lọ láì dìyẹ ẹ̀wọ́jú wọn dáadáa ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ rí wọn gẹ́gẹ́ bíi pé fake prophet fake pastor gẹ́gẹ́ bí ọmọ àlè ni wọ́n rí wọn bẹ́ẹ̀ ọmọ àlè làwọn eléyìí ọmọ àlè àwọn kìrìsìtẹ́nì rẹ̀ àwọn yẹn lẹ́lẹ̀ máa bá sọ̀rọ̀ ìwọ tó bá ti sọ fún wípé mọ́tò rẹ ni Olúwa ní fi ṣe sọ fún wípé rárá sà mi ò tí ì ní ìdẹ́bí Olúwa ò tí ì ní fi ṣe tí mo bá fẹ́ fún yín ní mọ́tò èmi fúnra mi ni màá finú fínú gbé mọ́tò sílẹ̀ fún yín ẹni bá nìran sí ọ wípé báyìí Olúwa wí Olúwa ní mọ́tò yẹn sọ fún wípé kì í ṣe ẹ̀mí Ọlọ́run àwọn pásítọ̀ tó bá ń sọ bẹ́ẹ̀ àwọn tó lọ ń kí ẹnu bọ àṣẹ tó jẹ́ àṣẹ burúkú náà fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ àwọn ni kó máa pè ní ọmọ àlè àwọn tó ń ṣe bí àwọn tó ń ṣèkà àwọn ni kẹjẹ ká máa pè lọ́mọ àlè ẹyẹ ṣépè bẹ́ẹ̀ yẹn just like that olórí burúkú èpè ẹ ti yá wèrè o gbọ́ ohun tí ó wà ní o gbọ́dọ̀ tún pè èèyàn gan ní wèrè ó ní kò sí ẹnikẹ́ni tó pè ènìyàn ní wèrè tá ò ní fi sínú ewu ìdájọ́ a ò gbọ́dọ̀ máa pè èèyàn wèrè àwọn tó bá ṣẹ̀ àwọn ni ẹjẹ́ ká o dẹ̀ gbọ́dọ̀ rí àrídájú aká nǹkan yìí mọ́ yín lọ́wọ́ pàápàá ẹ bá wa stop ẹ̀ a ò fẹ́ ó ń dojú tì wá bá a ṣe máa pè wọ́n sí ìrònú nìyẹn bá a máa pè wọ́n sí ìrònú pìwàdà ni a máa pè wọ́n sí ìrònú pìwàdà ẹ tú ọ̀nà Olúwa ṣe gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí ò dáa ẹ bá wa change ẹ̀ gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí ó kù díẹ̀ káàtó ẹ bá wa change ẹ̀ àfẹ́ ó ń dojú tì wá nínú Christendom kì í ṣe bí àwọn tó gbéṣẹ́ lẹ̀ ṣe gbé lẹ̀rẹ́ bẹ́ẹ̀ ṣe máa sọ nìyẹn kì í ṣe pé kẹ́ máa bú wọn bẹ́ẹ̀ yẹn just like that kẹ́ máa pè wọ́n lórí burúkú ṣé bó ní bàbá ẹ ṣe máa kọjú sí bàbá oní bàbá kẹ́ máa bọ̀ àwọn alájẹbánu àwọn pásọ̀ alájẹbánu àwọn wòlíì alájẹbánu àwọn fèké gbowó lọ́wọ́ ẹni àwọn fìrè èké kọ́rọ̀jọ́ ẹ̀yin nìkan ló máa lè ẹ̀yin ni adójútì ni ẹ̀yin ni ọ̀rọ̀ bọ̀dá Rotimi gbogbo rẹ̀ ń ṣe mọ́ lára bọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tá à ń ṣe lójú méjèèjì tá a dúró lórí ẹsẹ̀ wa kò lè tún kan lára wa ẹ jẹ́ ká move ẹ jẹ́ ká máa tẹ̀síwájú chọ́ọ̀tì náà ti máa mú wọn ronú pìwàdà gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn gbogbo tẹ́ ń wí yẹn fàájá ṣé kán má lọ chọ́ọ̀tì mọ́ kán jókòó sílé àbí kán jókòó sílé ìgbà tí COVID-19 kúkú wà níbo ni kálukú wà á wà nílé wa kò síbi tó ti fi Ọlọ́run sí ògbà bọ̀ Ọlọ́run ló kàn ní ẹ má pọ̀ ìpéjọpọ̀ ara yín sílẹ̀